ẹ̀yin lólùfẹ́ mi ó ti wá ń dojú ẹ o ó ti ń dojú ẹ o ó ti ń dojú ẹ o wọ́n lóye tó kan Aráàwò ó ti wá ń kan Ará Ẹdẹ báyìí oyè tó kan Aráàwò ó ti ń kan Ará Ẹdẹ nígbà tí kìnìún bá wọ̀lú tó bá gbé ọmọ tálíkà wọ́n á ní olúwa ò ṣe irun bí lọ nínú ìlú olúwa ò ṣe irun bí lọ torí pé kí ni ọmọ tálíkà ni kìnìún yẹn gbé nígbà tí kìnìún bá jẹ ọmọ tálíkà tán ó bá tún padà wọnú ìlú ó bá kí ọmọ olówó mọ́lẹ̀ ó bá gbé hanu ó bá ń gbé lọ lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ wọ́n bá ní èèmọ̀ dé èèmọ̀ wọ̀lú kìnìún ti gbọ́mọ olówó kìnìún ti gbọ́mọ olówó ṣé bá a ṣe bẹ̀rù kọ́ la ṣe bọ́mọ ni ṣé bá a ṣe bẹ̀rù kọ́ la ṣe bọ́mọ ni ẹ̀yin àgbà náà lẹ́pọ̀wé ẹni ìbí òjùbí bá a ṣe bẹ̀rù òun náà la ṣe bọ́mọ kí ló mú ìdí àtọ́tọ́ nínú mi wá òun ní ìròyìn tó tó mi létí tán ní àwọn ajínigbé wọ́n jí ìyàwó ọ̀gá ọlọ́pàá kan gbé ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ìyàwó ọ̀gá ọlọ́pàá yìí wọ́n ní bí ó ṣe ń bọ̀ nínú mọ́tò ẹ̀ Lexus kínní kan mi ò mọ̀rúkọ mi ò mọ̀ kàtígórì mọ́tò ẹ̀ṣá sọ wọn pé Lexus ní ṣá gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe gbé Lexus wọ́n ní bó ṣe dé ẹnu géètì ilé ẹ̀ ní Ogun State ní sáìdì h mo ti gbàgbé orúkọ ibẹ̀ yẹn wọ́n ní bí àwọn agbénipa àwọn mẹ́rin wọ́n ṣe da àwọn bojú nìyẹn tó fagídí wọ́ arábìnrin ìbọ́lẹ̀ nínú ọkọ̀ tó gbé wọnú ọkọ̀ tiwọn náà lọ tó lè gbé wọnú igbó lọ. ọ̀gá ọlọ́pàá ni o ìyàwó ẹni tá à ń sọ yìí o ọ̀gá ọlọ́pàá ni o orúkọ ọ̀gá ọlọ́pàá yẹn Akeem Odumosu ó ṣeé ṣe kí ẹ̀yin kan kẹ́ ẹ ti gbọ́ ìròyìn yẹn ó dẹ̀ ṣeé ṣe kí àwọn kọ̀ọ̀kan máì tí gbọ́ fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ òun mo ṣe ní kí n mú ìròyìn yìí wá fún wọn. Akeem Odumosu òun ni wọ́n pe ọ̀gá ọlọ́pàá yẹn AIG Assistant IG AIG Assistant Inspector General of Police ṣe ti rí pé kò ṣe Captain Cobra òun ni wọ́n gbé ìyàwó ẹ̀ lọ o kò ṣe sergeant òun ni wọ́n gbé ìyàwó ẹ̀ lọ o odindi Assistant Inspector General of Police mo ti gbọ́ wípé arákùnrin náà ti gbà kan ṣe Commissioner of Police rẹ̀ bóyá kó tó wá di AIG ó dà pé kó tó di AIG ó ti gbà kan ṣe Commissioner of Police rẹ̀ odindi ìyàwó ọ̀gá ọlọ́pàá wọ́n dẹ̀ jí gbé lọ wọn ò tí ì rí bá a ṣe sọ̀rọ̀ yìí o kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ẹni lólùfẹ́ mi ṣe ti rí pé tó bá sọ pé màkànmákàn oyè tó Aráàwò ó ń bọ̀ Ará Ẹdẹ ṣe rí pé oyè tó Aráàwò sí ó ti wá ń kan Ará Ẹdẹ báyìí nígbà tí kìnìún wọ̀lú tó ń gbọ́mọ tálíkà lọ àwọn ìjọba wọn kò fojú commonize àwọn ọlọ́pàá wọn kò tiẹ̀ neglect bẹ́ẹ̀ bá lọ bá wọn àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ kódà gan ìgbà míì wọ́n á ní ó dẹ̀yìn 24 hours kẹ̀kẹ́ tó lè sọ wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ ó dẹ̀yìn 24 hours kódà wọ́n á ti gbé ẹlòmíì láti Èkó á ti kọjá Àbújá káwọn ọlọ́pàá tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n á dẹ̀ tún ṣiṣẹ́ náà àwọn wà lórí ẹ̀ nígbà tí ó kì í ṣọmọ tiwọn tí ẹ bá gbàgbé nígbà ayé Boko Haram ṣe bá níjọba Boko Haram ǹjẹ́ mọyì ẹ̀mí àwọn aláìṣẹ̀ ǹjẹ́ mọyì ẹ̀mí àwọn mẹ̀kúnnù ǹjẹ́ mọyì ẹ̀mí àwọn student tí àwọn Boko Haram yìí tó fi ṣòfò ẹ̀ṣẹ̀ yẹn lé ní àwọn agbénipa tó wá wọ ilẹ̀ Yorùbá ẹ wo bọ́n ṣe ń gbé ọmọdé tó ń gbàgbàlagbà gbogbo àwọn àgbẹ̀ tó bá ká wọn mọ́kò wọn á gbé wọn wọn á dúnbù wọn ìtọ́ bá rí gbé tó máa gba ransom lọ́wọ́ wọn èèyàn wọn á gba ransom lọ́wọ́ àwọn ẹlòmíì wọn á tún sì gbẹ̀mí wọn náà àwọn ìjọba ń gbọ́ sí gbogbo ẹ̀ wọn ò dẹ́kun wà bàjẹ́ yìí
ó ká bàbá wa olóyè Sunday Igboho ní ara ńgbà kan wọ́n wọnú gbólọ fún ara wọn nígbà tọ́rọ̀ yìí tó fẹ́ yíwọ́ wọ́n wọnú gbólọ fún ara wọn ní láti lọ fèsì àwọn agbénipa yìí àwọn tó ń kidnap àwọn èèyàn yìí ọwọ́ bá àwọn kan wọ́n ní bó ṣe kó wọn dé station wọ́n ní wọn ò kàn lóòótọ́ 2 hours níbẹ̀ wọ́n ti release wọn nígbà tí kò ń ṣe bí wọn ni wọ́n mú nígbà tí kò ń ṣe bí wọn ni wọ́n ń pa àwọn aráàlú ń pariwo olóko ò lè lóko mọ́ olódò ò lè lódò mọ́ ìgbà tó yá ó bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọba a gbọ́ wípé àwọn ọba mẹ́ta lọ sí ìṣẹ̀lẹ̀ yẹn ìgbà yẹn náà àwọn ọba ṣẹ̀ṣẹ̀ wá ń forí korí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń fikùn lókun gbogbo àti kíní ìṣẹ̀lẹ̀ sáwọn mẹ̀kúnnù àwọn aláìní àwọn ọjọ́ orí kankan ṣe sí àwọn ọba ò lè dìde kán jà fún wa now ó ti wá ń kan ọ̀gá ọlọ́pàá báyìí ṣé ẹ rí i pé nǹkan tó ti dé bá ojú ó ti dé bá mú níwájú ọlọ́run àtẹ̀yàn tíyàn kì í pè jẹ́rìí rọ o mi ò fi yọ arábìnrin tí kìíní ìṣẹ̀lẹ̀ sí o mi ò fi yọ wọn o níwájú ọlọ́run àtẹ̀yàn mi ò fi yọ wọn o but ọ̀rọ̀ ò lè débi ọ̀rọ̀ ká má sọ òtítọ́ ò lè débi tó yẹ ká sọ ká sọ pé àní sọ ẹ lólùfẹ́ mi jọ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kí gbogbo àwọn ọmọ nàìjíríà kán lè jàǹfààní ẹ̀ kán lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kán lè mọ̀ wípé ọlọ́run ti ń gbèjà àwa mẹ̀kúnnù torí mo mọ̀ wípé bó ṣe ti ń kan àwọn èèyàn ńláńlá ń sìn ẹ máa rí wípé solution máa jáde kíákíá ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ káwọn èèyàn gbádùn fídíò yìí ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ torí mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tí gbọ́ ìjọ Thursday ló ṣẹlẹ̀ according to that information ìròyìn yẹn sọ pé ìjọ Thursday ló ṣẹlẹ̀ alẹ́ Thursday ẹ jẹ́ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán wọ̀ yín o abudintolókun abudintolọ́sà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ àpò ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV kí ni nǹkan tí mo fẹ́ fàyọ wọ́n ní immediately tí incident yẹn ṣẹlẹ̀ DPO agbègbè yẹn wọ́n dárúkọ DPO náà kíní kan Abíọ́dún kíní kan ṣá mo ti gbàgbé orúkọ ẹ̀ wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló lọ síbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kátó wí kátó fọ̀ wọ́n ti dà ọlọ́pàá sínú igbó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn tó ṣiṣẹ́ káàkiri wọ́n ò dúró di 2 hours o wọ́n ò dúró di 12 hours o wọ́n ò dúró di 24 hours o immediately tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí signal ti dé police station lọ́dọ̀ DPO òun ló ti dà ọlọ́pàá síta tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe fún ọmọ mẹ̀kúnnù tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ ṣe káràmásìkì mọ́ ọ̀rọ̀ Nàìjíríà láti bẹ̀rẹ̀ ó ṣeé ṣe ká má bára wa níbi tá a bára wa yìí now ó ṣẹlẹ̀ sí ìkànnà àwọn ọ̀gá yín sìn ẹ ti dà ọlọ́pàá sí ìgboro ẹ ti dà ọlọ́pàá sínú igbó kódà wọ́n níbi tó gbé ká àwọn ọlọ́pàá lára dé wọ́n tún bẹ àwọn OPC lọ́wọ́ pé kán sọ̀pọ́tì àwọn kán bá wọn wá àwọn tó ṣiṣẹ́ yìí wọ́n tún bẹ àwọn àmọ̀tẹ́kùn pé káwọn àmọ̀tẹ́kùn náà kọ́ bọ́ sí gbòòrò kọ́ help àwọn àmọ̀tẹ́kùn ní ká help yín nígbà tá a bá help yín tán náà sí ẹ̀yin náà ẹ máa gboríyìn pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ ní aláìdẹ̀mọ̀ pé ẹ̀yin kọ́kọ́ lẹ ṣiṣẹ́ can you imagine that so àwọn ọlọ́pàá tún lè call fún assistance OPC àwọn ọlọ́pàá tún lè call fún assistance àmọ̀tẹ́kùn pé kọ́ assist àwọn lórí issue yìí but tó bá jẹ́ pé ọmọ ordinary person kan ni ọmọ tálákà kan ni ọmọ àtàpàtà dìde kan ni kódà DPO ní kò lọ́fíìsì o DPO kò ní 100% nìyẹn DPO kò ní kò lọ́fíìsì tí DPO bá máa rán sergeant Roger sergeant Jacob ẹ lọ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ibi tọ́rọ̀ yẹn tó máa dá ìdáhùn sí nìyẹn because kò kí ń ṣọmọ wọn kò kí ń ṣara wọn kò kí ń ṣe bí wọn but nígbà tó gbọ́ pé ìyàwó ọ̀gá AIG Assistant of Inspector General of Police wọn ò tiẹ̀ mú níbi kékeré ẹ ti rí ó ti wá di yam skata ó ti di iṣu àtàyànyàn báyìí DPO lè gbọ́ ọ́fíìsì mọ́
báwo ni DPO ṣe máa gbọ́ ọ́fíìsì nígbà tó ti gbéyàwó ọ̀gá DPO lè gbọ́ ọ́fíìsì bọ̀ tó bá yẹ pọ̀ máa ráàlú kan ni wọ́n gbé wọn ò tiẹ̀ ní ríro we are working on it we are working on it we are working on it ṣe ti rí nsìn àníkẹ́yìn ìjọba kẹ́ẹ̀kíà fún àwa mẹ̀kúnnù ẹ̀jẹ̀ tó ń ràn lára yín ló ń ràn lára àwa náà ìbí òjò bí bá a ṣe bẹ̀rù òun la bọ́ mọ́ èmi gbàládùá o èmi gbàládùá ìyàwó ọ̀gá ọlọ́pàá yìí ò ní bá lọ wọ́n máa rí lágbára Ọlọ́run nǹkan kan ò dé ní ṣe but my question sí ẹ̀yin fans mi my question sí ẹ̀yin olólùfẹ́ mi òun ni wípé torí nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn ó ti ń kọ mí lóminú tó bá jẹ́ pé ordinary person ni wọ́n kidnap èèyàn ẹ̀ ni wọ́n gbé àwọn èèyàn ẹ̀ a máa nítorí owó ni bẹ́ẹ̀ mi ṣe ń rò níyẹn o ẹ̀yin olólùfẹ́ mi mo fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn tí yín náà hàn lábẹ́ comment section bẹ́ẹ̀ mi ṣe ń rò tó bá jẹ́ pé ordinary person ni wọ́n gbé èèyàn ẹ̀ a nítorí owó ni but nísìn ìyàwó ọ̀gá ọlọ́pàá òun ni wọ́n gbé ẹjọ́ ṣé a lè sọ pé torí owó ni torí pé kí ni gbogbo alájọ mọ̀ wípé tán bá gbé ará àta wọ́n á máa sọ fárá àta yẹn wípé má involve ọlọ́pàá o má pọ̀ ọlọ́pàá o gbé owó wá bá wa níbi báyìí ọ̀ gbé owó yẹn síbi báyìí a máa release èèyàn ẹ̀ tó o bá ti lọ involve ọlọ́pàá a máa waste èèyàn ẹ̀ dànù ni o at the end of the day ọlọ́pàá máa involve bẹ́ẹ̀ torí pé kí ni ọlọ́pàá ò fẹ́ jẹ́ kán gba owó yẹn ọlọ́pàá dẹ̀ fẹ́ mú wọn mo rò pé analysis mi yẹn ó ń yé ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo fẹ́ comment tí yín gan lábẹ́ comment section bẹ́ẹ̀ mi ṣe ń rò òun lèmi ṣe ń sọ o now tẹ́ bá wá sọ pé torí owó ni ṣé àwọn pípù yìí ṣọ́ fẹ́ demand owó lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá ni báwo lọ̀gá ọlọ́pàá ṣe fẹ́ gbé owó yẹn fún wọn báwo ni wọ́n ṣe fẹ́ sọ fọ́gá ọlọ́pàá pé má involve ọlọ́pàá o tọ́lọ́pàá ti bẹ́ sí gbòòrò already òun lọ̀rọ̀ yẹn ṣe ń kàn mí lóminú wípé mi ò rò pé torí owó ni wọ́n ṣe ṣiṣẹ́ yẹn ó dàbẹ̀ ní pé ejò lọ́wọ́ nú bóyá ìyàwó ọ̀gá ọlọ́pàá yẹn òun àtẹnìkan bóyá ọjọ́ ń fa nǹkan kan bóyá ọ̀gá ọlọ́pàá fúnra rẹ̀ lòun àtẹnìkan tọ́jọ́ ń fa nǹkan kan tó fi ìyàwó ẹ̀ tó fẹ́ fi dá lágara torí mi mọ̀ wípé kò lè jẹ́ torí owó tó bá fẹ́ gbé èèyàn láti fi gba owó ṣó lè jẹ́ ìyàwó alágbára bàbá ìṣà ṣó lè jẹ́ ìyàwó ọ̀gá ọlọ́pàá torí èmi mọ̀ dájú wípé ọlọ́pàá ò ní rìlíìsì owó ọlọ́pàá dẹ̀ fẹ́ mú wọn àwọn á dẹ̀ máa sọ fún ọlọ́pàá wípé tẹ́ ẹ bá ń gbówó yẹn bọ̀ ẹ gbọ́dọ̀ involve ọlọ́pàá o ọlọ́pàá dẹ̀ lè gbéyàwó ẹ̀ yìí ẹni olùfẹ́ mi ṣé pọ́ìntì àárín yẹn ṣó ń yé yín ṣé ń gẹ́tì mí bẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn pín sí méjì ọlọ́run lọ́kàn ti tèmi èmi ò bìlíìfù pé torí owó òun ni wọ́n ṣe ṣiṣẹ́ yẹn ó dàbí ẹni pé wọ́n mọ̀ọ́mọ̀ fi arábìnrin yẹn dá ọkọ ẹ̀ lóró ọ̀họ́ kó jẹ́ pé arábìnrin yẹn àtẹnìkan ni wọ́n jọ ń fa nǹkankan tẹ́ni yẹn rán wọn pé kọ́ lọ́ bó ń gbé but àdúrà mi sọlọ́run ní pé kọ́lọ́run jẹ́ kó bọ̀ láyọ̀ kọ́lọ́run jẹ́ kó bọ̀ láyọ̀ torí pé kí ni tó bá gbẹ̀mí ẹ̀ kò dá nǹkan kan fẹ́mi kò bùkún ọlá mi kò dẹ̀ di ọlá mi kù àdúrà mi ni pé kó padà wálé kó wá bá àwọn ọmọ ẹ̀ kó wá ṣèyá àwọn ọmọ ẹ̀ and then bóyá eléyìí àwa lè kọ́ àwọn ọlọ́pàá lọ́gbọ́n pé tí nǹkan bá ṣẹlẹ̀ sáráàlú èèyàn máa ń káràmásìkì mọ́ ni ẹ̀ṣẹ̀ yẹn lé ní èjì ogun ajínigbé lọ́tọ̀ torí pé kí ni ojoojúmọ́ là ń gbọ́ pé wọ́n ń jiyàn pé nàìjíríà ti wá di ìlú ajínigbé òun náà ni gbogbo àwọn tó wà lókè òkun tẹ́wù ṣe ń bá wọn tí wọ́n lè wálé ẹni olùfẹ́ mi ẹ̀jọ̀ mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ ò ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ bá mi share fídíò yìí ó wà most important ẹ bá mi share káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV
fún àǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe ni o gbogbo ẹ̀yin tẹ́ subscribe òṣùbà yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín gan ó fi hàn pé ẹ̀yin jẹ́ ìgbádùn ètò yìí èmi náà dẹ̀ ní disappoint yín o mo ṣe promise yín pé any information tí n bá ti gbọ́ màmá wa fi tó yín létí mo dẹ̀ mọ̀ pé àwọn information tí mo mú wá fún yín tó lè ṣe wá láǹfààní náà ni tá a lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tá a lè mọ nǹkan tó ń lọ ní society ìkọlù ti ṣẹlẹ̀ yín sìn ìyàwó ọ̀gá ọlọ́pàá AIG Assistant Inspector General of Police can you imagine wọn ríyàwó ọmọọṣẹ́ gbé wọn ríyàwó constable gbé wọn ríyàwó sergeant gbé ìyàwó ọ̀gá ẹ ti mọ̀ pé nǹkan kan kì í síbẹ̀ nǹkan kan kì í síbẹ̀ o nǹkan kan kì í síbẹ̀ ẹ lólùfẹ́ mi ẹ fẹ́ ọkàn tí ń hàn lábẹ́ comment section lọ́kàn ti tèmi mi ò rò pé torí owó ni wọ́n ṣe jí arábìnrin yẹn gbé kò ṣe torí owó torí tó bá jẹ́ pé torí owó ni wọ́n mọ̀ pé ọlọ́pàá ò ní fún àwọn lówó ọlọ́pàá ò kì í rìlíìsì owó ọlọ́pàá fẹ́ mú ọ̀daràn ni wọ́n fẹ́ rìlíìsì owó àwọn ọ̀daràn náà dẹ̀ mọ̀ wípé àwọn torí ẹ̀dọ̀ yìí máa ń sọ fún àwọn tó bá gbé pé ọ̀gbẹ́ni má bọ́ ọlọ́pàá sọ o bó bá bọ́ ọlọ́pàá sọ ó fẹ́ mi èèyàn ṣòfò nìyẹn o olóyún máa ń jẹ́ pé àwọn èèyàn náà èmi máa ń dáwọ́ húnú wọn tó pé wọn ò ní sọ fún ọlọ́pàá at the end of the day ẹlòmíì àbọ̀láyọ̀ at the end of the day ẹlòmíì wọn á gbowó wọn ò tún ní réèyàn wọn ẹ ti rí ní ìlú tá a bára wa nìyẹn o tá a dẹ̀ ní security ó yẹ kọ́kọ́ nǹkan tó yẹ kí ìjọba kọ́kọ́ dí pẹ̀lú nìyẹn security Naija ó wà most important many people ló yẹ kó wálé láti abroad kọ́kọ́ wá invest sílé but ẹ̀rù ń bà wọ́n olóko ò lè lóko olódò ò lè lódò bó o bá wọ dánfó wà máa wọ ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ẹni fòófò pé àbúrò èèyàn wo lélẹ́yìí ó dìgbà tó bá dé bus stop kọ́kọ́ yẹn tó balẹ̀ pé yà ó délé láyọ̀ ẹni tó bá jáde Naija tí ò tí ì wọlé kó sì máa bẹ lọ́hùn ni pé kọ́lọ́hún jẹ́ kóhùn délé láyọ̀ ojoojúmọ́ là ń gbọ́ pé wọ́n ń jí ògbìn ní Naija can you imagine nílùú tó lọ́ba tó níjòyè tá a dẹ̀ ní olórí tá a dẹ̀ ní security a dẹ̀ lè get rid àwọn ọ̀daràn yìí ojoojúmọ́ ló ń peléke sí òun nìyí sìn oyè tó kára wò ó ti wá kára ẹ̀ dé báyìí ẹ lónìí mi àwọn onírìn jù báyìí lọ ẹ bá mi fi ọ̀rọ̀ kan yẹn wọ̀n lábẹ́ comment section bẹ́ẹ̀ mi ṣe rò òun lè mi ṣe sọ yẹn èmi ò rò pé torí owó ni wọ́n ṣe jí arábìnrin yẹn gbé ó dàbí ẹni pé ó lọ́wọ́ kan mí nínú tó wáyé pé torí owó ni ẹ̀yẹn sọ ọ̀rọ̀ kan yẹn lábẹ́ comment section tí máa tún rí any information tí mo tó rí pé ó máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi máa tún wá mú wá fún yín èmi tí yín náà tán èmi ọmọ yín èmi àbúrò yín ẹlẹ́ẹ̀lẹ́ global mo tún padà bọ̀ ire o stay blessed.